o ti gbọ́ nǹkan tó ní Uncle Shina fẹ́ ṣe. Kí ni nǹkan tó fẹ́ ṣe? Tó ní wọ́n fẹ́ fẹ́ ìyàwó kejì. Mo dẹ̀ mọ̀ wípé ìwà àti Uncle Shina náà ẹ máa ti jọ discuss ẹ̀ papọ̀. Lóòótọ́ ni wọ́n sọ fún mi, àmọ́ àgbàlagbà ni wọ́n náà. Nǹkan tó fẹ́ náà nìyẹn pé àwọn fẹ́ ìyàwó kejì. Tí ìyàwó wọn bá dẹ̀ ti accept, kí n tèmi? So ìwọ ò rí anything tó bad nínú pé wọ́n fẹ́ fẹ́ ìyàwó kejì? Ó bad níbẹ̀. Ṣé bí nǹkan tí ìyàwó wọn fẹ́ nìyẹn àbí nǹkan tó wọn fẹ́ fúnra wọn ti máa jọ sọ náà? So kí n tèmi, that's his life náà. Ṣé mo fẹ́ kọ́ ọ́n tó ṣe máa live life náà? Ìwọ ever rò wípé bóyá o need second wife or maybe bí o fẹ́ fẹ́ young girl kan or something? Ṣé o ever rò rí? Èmi.